yàrá ẹ̀rọ yìí òun ni ìwọ Ìpẹ́ọlá àti ọkọ tó o bá fẹ́ fẹ́ òjò wà fún ọjọ́ méjì. èmi ní yàrá ẹ̀rọ fọjọ́ méjì. Ọlọ́run ò ní jẹ́ over my dead body. Àlàáfíà fún gbogbo agbègbè yìí. Olúwa mi máa wí mo ṣẹ̀rẹ̀ ń gbọ́. Ẹ̀yin méjèèjì ẹ̀ lè fẹ́ra yín. Ó ní ewu. Henceforth ẹ bá ti fẹ́ rí pé olúwa ẹ máa ń láti máa gbà fọ́. Jẹ́ ìsọ kínní kan fún ẹ o kò kí n ṣe gbogbo nǹkan tí ojú bá rí lẹ́nu ń sọ o. Tọ́lọ́ bá fi èkó mi yọ nínú ilé. Èmi àti ẹ̀ wo mi dáadáa àjọ ṣe ọ̀rẹ́ mọ́. This thing is a free gift from God. Ẹ ń gbowó lọ́wọ́ wa tàbá fẹ́ rí Ìpẹ́ọlá. Bẹ́ẹ̀ni burúkú sọ̀rọ̀ járe. Mi ò tẹ̀ rí sí gbogbo rádaràdà tẹ̀ ń ṣe ìṣá. Ẹ wá sọ kílẹ̀ porúkọ ẹ̀ náà. Ẹ wá fẹ́ sọ jọ Ọlọ́run yín. Ó ti pọ̀ jù. Irú àbùkù bàtàbàtàwó ló fi kàn ọ́. Ègbé ni fún ẹni tí àkòrán tó ń jẹ. Fọláṣadé Akínbọ̀. Ọmọ Àyìnkẹ́. Ègbé ni fún ẹ Fọláṣadé. Amen. Allahu Akbar. Kódà ìrìbùyà. mo máa date for over 1 year now. Àsomọ́ra wa rí wọn wà máa ní no what is going on. Èmi ni ìran. Èmi ni ẹni àkọ́kọ́. Èmi ni ìṣẹ̀dálẹ̀ yín. máa ṣẹlẹ̀ ló tún fẹ́ máa ṣẹlẹ̀ báyìí wọ̀ lọ. mo ti miss mi gan. gbogbo òṣòro ilé ayé yìí èyí ló dojú kọ. padà àìwí bẹ́ẹ̀ ìgbà wo ni mo wà nínú káàbù sọ́nà. Ṣé mo lè ní boyfriend mọ́ ni? I can't have boyfriend again. What is this? Why do you so gbọ́dọ̀ kàtàkàtà bẹ́ẹ̀? Nǹkan tí mo rí ni now. Shut up. gbọ́ kó ti dẹ́ntì báyìí ní òmò kó wọ́ọ̀sì tó lè. Èmi ni ìṣẹ̀dálẹ̀ yín kí ló ti ẹ̀ gbàgbé ètò.